bàbá wa Mufasir Fadilatu Sheikh Al-Lateef Abajaoro ó dá nítorí àfọwà aláwàsálà wà mẹ́ríyàbá 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 o aláwàsálà wà mẹ́ríyàbá bàbá Mufasir ẹ̀mí àwòlẹ̀ aláwàsálà wà mẹ́ríyàbá gbogbo Ọ̀ṣun lápapọ̀ ni wọ́n wọlé aláwàsálà wà mẹ́ríyàbá bàbá ti rí bàbá wa àti rí Ọ̀ṣun aláwàsálà wà mẹ́ríyàbá ìmáàmù àgbà fún ìpínlẹ̀ Ọ̀ṣun aláwàsálà wà mẹ́ríyàbá Mufasir gbogbo Ọ̀ṣun yáyà aláwàsálà wà mẹ́ríyàbá aláàánú lẹ jẹ́ fún gbogbo ayé aláwàsálà wà mẹ́ríyàbá aláwàsálà wà mẹ́ríyàbá aláwàsálà wà mẹ́ríyàbá akíkọ́rí Mufasir wa àgbà ni mo fi Lateef méjèèjì tí ń bẹ ní Al-Qur'ani aláwàsálà làwọn kí bàbá aláwàsálà làwọn kí bàbá Lateef méje ní bẹ ní Al-Qur'ani látọ̀kẹ́lẹ́ ẹ̀mí àwòlẹ̀ aláwàsálà làwọn kí òun bàbá náà ní jẹ́ Allahu nígbà tá a ti rí bàbá báyìí ọkàn wa pọ̀ wá aláwàsálà làwọn kí bàbá Sheikh wa Miftahuddin kò ní bàjẹ́ Lateef méje ní bẹ ní Al-Qur'ani látọ̀kẹ́lẹ́ Allah àáfà tí ò bá máa wá ní òyìnbó ọmọ lọ́wọ́ Allah àmọ́ torí pé àáfà lèmi náà mo wà lẹ́nu àwọn àáfà. aláwàsálà làwọn kí bàbá àbáwá tí wọ́n wọlé Fadilatu Sheikh Al-Mufassir ẹ̀mí àwọ̀ra ẹ̀mí Sheikh àwòlẹ̀ Al-Ustad Al-Mudeer ayan Abdul Lateef Abajaoro nazalitum ahlan ẹ mú dúró wa nazalitum sahlan thumma marhaban lábẹ́ kíkí náà ni lábẹ́ kí bàbá náà ti wọlé wọ́n ti jókòó wọ́n ti jókòó àwọn náà rárẹ̀ tí Ọlọ́run járe yín pẹ́ àmín bisimilayi kẹlí láfikà láàkè fún bàbá ẹ̀sìn púpọ̀ bàbá ni wọ́n ní àwọn náà ní láwọn nìkan Ọlọ́run kó wọlé Lateef méjèèjì tí ń bẹ ní Al-Qur'an bàbá ọmọ kékèké Lateef méje mo ní ń bẹ ní Al-Qur'ani ní bẹ́ẹ̀ ní Al-Qur'ani ó sì ní bí ó ti bẹ̀rẹ̀ Allah ó gbé láti nu Suratu Yusuf ẹ wá wo oríire tá a tó ṣe nínú àwọn tó tẹ̀lé bàbá wọlé àtúwárí àfáwà Yusuf mẹ́ Allah bàbá tí wọ́n ń bí wọn àwọn ń jẹ́ Yusuf bàbá wọn ń jẹ́ Yusuf Allahu Akbar Lateef náà tó wá bẹ̀rẹ̀ ọ̀gbọ́n mo ní akramakumul karim Lateef mélòó mo lọ́wọ́ méje ni nínú bó lọ́wọ́ nínú Al-Qur'an tó rọ̀ lé ní Zabura nísìn ìmọ̀ tí ń sọ̀rọ̀ Zabura ó lé nínú Zabura lọ́wọ́ Zabura kọ́ Injila ni Allah Ọlọ́run kó wọlé Lateef méjèèjì mọ́sàdì àárí bàbá wa Mufasir àgbà àmín bisimilayi ni ilà fi lápapọ̀. bismillahir rahmanir rahim li ila fi quraish ila fihim rihlata ash-shita'i was-sayf falyabudu rabb hadha al-bayt alladhi at'amahum min ju'in wa amanahum min khawf إن شاء الله ننتقل إلى قدوتي التالي الأولى. afẹ́lẹ́ kí àfa wa Muhammad Yusuf tí wọ́n kọ́ wọ́ọ́rìn pẹ̀lú bàbá wa Mufasir Ọlọ́run mọ́sá járí ẹ wà ní An-Nasiri níjọ́ tí agbó kọ́mọ jáde Ọlọ́run níjó bàjẹ́ wọ́n sojú bàbá Mufasir dáadáa borí téèyàn bá kéwú bákan ara wa yìí gbà púpọ̀ wọ́n ṣe wá àṣìjọ́ náà ara wa sì balẹ̀ gbogbo àti àwa ń bẹ ara wa sì balẹ̀ Allahu Akbar wọn bá bàbá wa àgbà Mufasir Mudir wọn bá wọn lójú jẹ́ Allah wàláhi làzim ọmọ kéwù mi àáfà àǹdọ́gbọ́n rẹ̀ náà ni wọ́n ti mọ̀ pé yóò wí ìkú wì sínú àwọn ọmọ kéwù tí ń bá àáfà rẹ̀ lójú jẹ́ inna atayna ẹ ti ké bismillahir rahmanir rahim inna atayna ẹ má retí owó àdúrà o fasalli li rabbika bàbá ti gbé ila shani'aka huwa bàbá ti gbé wọ́n mú wa torí rọ̀jà àwùyín ibi owó àdúrà ní lọ. amana ẹ̀yin náà rán mi létí ni. mi ṣe tadhkira Ọlọ́run má ansani ila shaitan nadhkura. wa bi jami'il ilmi bàbá Nasiri ẹni dẹni àná dandan ni ká gbà. mo kí bàbá ọmọ sẹ́nà tí wọ́n wọlé tẹ̀lé wọn. haba a kí ìwọlé àwọn. wa afdalu ilmi limari fi gbogbo àwọn ìyá ìyá tí wọ́n ti wà lórí ìjòkó àwọn dignitaries wọ́n ti àwọn gbọ́ personalities wa. àwọn tí wọ́n kọ́kọ́ déjòkó lẹ̀ yìí nínú àwọn ìyá ìyá tá a retí àwọn náà ni coordinator wa Ajíṣọpẹ́ initiative movement ti Alhaji wa Abdul Kabir ààrẹ mùsùlùmí gbogbo ọba ilé àti òkè
kò ní bàjẹ́. kọ́nẹ́tọ̀ náà kọ́ dé à ń bọ̀ wá kí ilé ẹ̀kọ́ kan Alhaji wa Yusuf Mori Alhaji wa Ọláwálé plastic à ń bọ̀ wá kí yẹn dákun torí Ọlọ́run torí Ànábì Muhammad. ọ̀dọ̀ àwọn afọwà ni akọ́kọ́ yà sí torí àwọn náà ní ayé wa àwọn náà ní àná wa àwọn ní òní wa àwọn náà ní ọ̀la wa àwa lọ sí di àdúrà bẹ̀rẹ̀ bẹ́yẹn insha Allah.